Aláyélú akínyìn ó ní ẹ ṣe púpọ̀ Aláyélú akínyìn ó ní ẹ ṣe púpọ̀. Àwa ń dúpẹ́ f'Ọlọ́run, a dúpẹ́ f'Ọlọ́run. Àwa ń dúpẹ́ f'Ọlọ́run, a dúpẹ́ f'Ọlọ́run. Àwa ń dúpẹ́ f'Ọlọ́run, a dúpẹ́ f'Ọlọ́run. Wa mọ̀ ń ká ànábì alékòlè máa ìwà mọ̀ ń ká. Alhamdulillahi yamudala idadalahu. Wa monka nabi alikuliba wa monka wa shukuru lillahi yamano limugi toba. Àwa ń dúpẹ́ f'Ọlọ́run, a dúpẹ́ f'Ọlọ́run. Aláwo mi sóòlẹ̀ Dékúnlé. Ẹ̀dá tó bá mọ̀ nùrò àdúpẹ́. Bàbá aláṣàbíra yàrá mi. Ìbà àlàó mi wúra mi. Ẹ̀dá tó bá mọ̀ nùrò àdúpẹ́. Mo máa ń sádìẹ ọ̀bọ̀lúwa mi. Mo sádìẹ lówùúrọ̀ pẹ̀lú ọ̀sán. Lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ mi pẹ̀lú alẹ́. Kódà lóru ọ̀gànjọ́ máa ní. Jọ̀wọ́ máa fi mí sílẹ̀ nígbà kan. Mi ò fẹ́ bínú Ọlọ́run sátì mi. Àkọ́kọ́, èmi à ń dúpẹ́ f'Ọlọ́run, mo dúpẹ́ f'Ọlọ́run, mo dúpẹ́ f'Ọlọ́run, mo dúpẹ́ f'Ọlọ́run. Tó bá mọ̀ nùrò yóò ṣọpẹ́ o, ẹ̀dá tó bá mọ̀ nùrò yóò ṣọpẹ́ o, ẹ̀dá tó bá mọ̀ nùrò yóò ṣọpẹ́ o. Dábàá dúkà bá láwọn Olódùmarè tó láyé. Dábàá dúkà bá Olódùmarè tó nílé ayé. Ká dúdú bá lọ́wọ́ ọmọ ẹ̀ dáadáa mọ́ o. Ọpẹ́ kí ni dáadáa. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àtẹ̀ntó Fẹ́mi Àlàó mi Súlè, mo dúpẹ́ ṣé o.
àtàwọn tí ó fẹ́ mi bàbá Adéwálé. gbogbo ẹni tó fẹ́ wá àwa dúpẹ́ o ẹni tí ò wá fẹ́ mi rárá àwọn ni mo dúpẹ́ fún jù Kúnlé Súlèmọ́nà Máṣáláyé. ẹgbọ́n kí ni díẹ̀ ọmọdé Kúnlé o ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fẹ́ mi ẹ̀mí àgbọ̀ abẹ́rí ẹni tí ó fẹ́ wá dénú. àtẹ̀yàn tí ó fẹ́ wá rárá. tó bá ṣe pé wọ́n bá mọ̀ ni wọn bá má ṣe bẹ́ẹ̀ yẹn nítorí pé wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ni ò jẹ́ kí màlá sùn lé. àwọn náà sún mi síwájú dé Kúnlé Súlèmọ́nà mi nítorí gbogbo ẹ̀dá tó bá ń gbèrò ká ṣubú àwa náà a ò ní fẹ́ ṣubú wọn Súlè rárá. challenge ni àwọn tó challenge wà láwọn mí Súlè ló yẹ ká dúpẹ́ fún jù. àwọn tó wá lórí Ọlọ́run lọ́la wa tí wọ́n bá wá dúpẹ́ tí wọ́n support progress wa. adúpẹ́ lọ́wọ́ yín Àlàó máa di ibà Sẹ́ríkì. àwọn ènìyàn wọn ló máa tó tán kò tẹ́ wá tán Súlèmọ́nà Adékúnlé kàkà kó tọ́ Adékúnlé mọ̀ ló ń pọ̀ sí ni. àwọn ń dúpẹ́ fọlọ́hún àdúpẹ́ fọlọ́hún ẹ̀dá tó bá mọ̀nú rò yóò ṣọpẹ́ o yóò ṣọpẹ́ o yóò ṣọpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa Àlàó Súlèmọ́nà Adékúnlé. ẹ̀yin náà ọmọ yàrá lánú ẹ ò ní ṣiṣẹ́ iṣẹ́ wa yín ó ní bàjẹ́ lọ́la bàbá oníṣẹ́ ńlá. àní tá a máa fún yín tọ́jú ká ṣàdúrà lọ. ọwọ́ yín o kò ní tàn sálẹ̀ àpò lọ́la Elédùmarè ọba tààlà. ọpẹ́ ni mo wá fẹ́ ní dá lọ́wọ́ gbogbo yín bàbá Ṣàdíyàtù. gbogbo ikọ̀ tún là papọ̀ ń ṣe. gbogbo ègbè lápapọ̀ tó fi wọ dìmú tó fi wẹgbẹ́ dá tó fi dẹ́yà náà ń pa àjà múlẹ̀ ṣe. tó fi wọ sọ́lọ̀ Súlèmọ́nà mi. ó dúpẹ́ lọ́wọ́ yín lórí mọ́fì sábàkà dìsọ́. àjọ tó lẹ́nu lẹ́yìn yóò pọ̀ bọ̀ o. Lagos Island nígbà tí mo rí wọn lẹ́yìn Sẹ́ríkì ìgbà yẹn lágbára mi pọ̀ sí o Sẹ́ríkì. nítorí ọmọ Èkó bó ṣe lè kó tó kó lè tó kọ́ má láìkí ara wọn rárá. àrí wọn ló máa mọ Àlàó mi Adékúnlé. ṣé ẹ̀rọ ọmọ wọn yẹn lójú wọn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Sẹ́ríkì.
mo gbá pẹ́ bí mo gbẹ́sẹ̀ kẹ́kẹ́ ṣe kẹ́kẹ́ bí mo múra tèmi láwọ̀ ìtọ́wọ́ sọ ẹni láwọ̀ fòrò wọn kẹrẹ o ayé ìjọ sílẹ̀kùn àdúgbò o ìyàn ló mú ta orí ìwúrà jẹ́ o lọ́dà kan sí olú sílẹ̀ lẹ́kọ̀ọ́ ayé ọba Asante ọba Asante. Sẹ́rí ẹlẹ́nu rúnrún ló lámúyá ẹ̀ bàbá lè mú. Gbogbo àdúgbò tí mo kà sílẹ̀ yẹ ṣe ẹ̀yin ṣàlágbára àdìsá o. Mo fi sábà ẹ̀ka ní kí n dúpẹ́ lọ́wọ́ yín. Lọ́kùnrin pẹ̀lú obìnrin lọ́mọdé pẹ̀lú àgbà ẹ̀ ṣeun gan. Pàápàá o. Olùgbàyè sẹ́fọ̀ ìbàbà rẹ̀ àná. Ọkọ̀ ayé ti máa Yétúndé. Small mouth máa ti yẹn ṣe. Wáṣí òkàrí bàbá rẹ̀ àná. Àti gbogbo fújì mi sí ìṣàn tó ń bẹ níbí. Ẹ máa ṣe é kú àdúró tí o. Tí n bá ti rí gbogbo wọn báyìí. Àwọn colleagues mi ó jẹ́ junior colleagues Ìṣègùnlé ó jẹ́ Sàwáwù mi Àlàó àbò jẹ́ senior colleagues mi Dékúnlé inú mi máa nù ara mi àríyá gágá. Gbogbo ẹ̀yin ẹ ṣé àdúpẹ́. A máa dúpẹ́ lọ́wọ́ wọn bàbá rọ̀kìmá green light lélẹ́yìí. Ẹni tí ò bá tì ní Suleiman náà ní. Ó tún lè download ẹ̀. Tó o bá ní CD máa ń gbọ́ nínú mọ́tò. Kò sẹ́ni tó perfect. The extra perfection in humanity. Òyìnbó ló sọ bẹ́ẹ̀ ṣe gbọ́. There is no perfection in humanity. Òyìnbó ló sọ bẹ́ẹ̀ ṣe gbọ́. Ibikíbi tó bá kù sí. Táwa náà bá gbọ́ bàbá níwálé. A máa tún bẹ̀ ṣe ó bàbá ogun. Láyé ló wà ń kí yín o. Òní ẹ̀ ṣe púpọ̀. Dékúnlé ìrìn àjò tí màá lárin mọ̀rọ̀mọ̀ àìkú bá lẹ̀ ọ̀rọ̀ mọ̀rọ̀mọ̀ ìrìn àjò tí màá lárin mọ̀rọ̀mọ̀. Ìran yọ̀ àní ìran yọ̀ kọ́ ní òyìnbó lọ́bẹ̀ ṣẹ́gbọ́. Èyí tó bá fi sẹ́nu Suleiman náà mi o ní sọ́pọ̀ bẹ̀ yìí dùn Sẹ́ríkì. Gbogbo ṣoreṣore iṣẹ́ Ọlọ́run mà ló ń jẹ́. Tó bá kọ̀yàn mọ́ra tó bá ń fi kọ́rọ́kọ́bọ̀ tó bá ń fi ṣàánú. Mo fẹ́ kó rántí pé Ọlọ́run ọba tó yọ̀ǹda fún ẹ̀ Àlàó Adékúnlé máa dé ibà mi ló ń dá lọ́lá. Ọlọ́run tó fún ẹ lọ́pọ̀túnítì kó máa ṣe òun náà ló ń dóre padà fún Sẹ́ríkì. Ó dàbí ọ̀rọ̀ Kùránì ní kàlámì Sẹ́ríkì. Ẹni báwo ló ṣe sọ?
ó ní àìrùlá kàmínà dúníyé ẹnìkan àbí méjì ó gbọ́dọ̀ tara rẹ́rìn nílé ayé ẹnìkan àbí méjì ó gbọ́dọ̀ dọ́dọ̀ lọ́wọ́n bá ó ní lágbájá báyìí ló mú mi rẹ́rìn nílé ayé òun ló tún polówó ọlọ́run fún mi tí mo fi ń ṣe tọ́lọ́wọ́n bá o aláwọ̀ máa di ibà Adékúnlé gbogbo lówó láyé yìí ọlọ́wọ́n bá ló fún wọn lọ́pọ̀túnìtì kan lówó ẹ̀tọ́ lówó sílẹ̀ mọ́ràn kó máa ń gbọ́ ó fún ẹ lọ́pọ̀túnìtì àlùjọ náà Sẹ́ríkì ẹni tó lówó tó bá tún wọ ọ̀nà ìkan lóṣòlùwà ẹ̀ o ẹ̀já fowó ṣàánú ká tún fowó gbẹ̀sìn sókè ká fowó ṣàánú. ẹ má jà torí bá ti lówó lọ́wọ́ ká máa lágbára nílòkulò fowó ṣàánú. ayélujára kì í yọ ó ní ẹ ṣe púpọ̀. ayélujára kì í yọ ẹ bàbá ṣe púpọ̀. mo kí tọ́pẹ́ náà ti kàn mo kí Sàmì rìn náà Àlàbí Tájù ìsìjàmbá mo kí ìwé sẹ́jì o ṣọ́ọ̀bù Àyìndé Wellington mo kí yẹn. Ganiu ọmọ olúwa ayé o ọmọ ọba mi Adégoro ẹ o mo kẹmẹ sí Agége ní mú sí báwọn Gani ìṣẹ́jú wa. mo kí arógun oúnjẹ Sáídì o mo kí arógun oúnjẹ Sáídì o táyé máa yá sí mo kí ẹ bàbá akásọ lórí iná mo kí ẹ pẹ̀lẹ́ o ṣe Wálíjì mo kí ẹ pẹ̀lẹ́ o ṣe mo kí máa skẹ́ni akọrin ni ẹyẹ Fatai mi o mo kí ẹ Fatai mi ẹyẹ mo kí Jàmọ́ Ànábì ẹ ṣe gbogbo lórí pátápátá dọ́ńbẹ́ ní Bísí Lẹ́mọ̀ náà ní ìyànṣẹ́ máa skẹ́ni mo kí gbogbo yín ẹyẹ tó ń jẹ́ Fatai Wálíjì mo kí ẹsẹ́ àmàmà rírẹ bára wá ṣe lọ́la Ànábì ọba tààlà ọjọ́ àbò kí àwa ó ti pẹ́ nínú eégún. Wúsà talent ọmọ aláwọ̀ mi sílẹ̀ mọ́rọ̀ mi mẹ́kú aláwọ̀ máa ń dìbà ìṣọmọdé nínú àárọ̀. àti pẹ́ nínú ẹ̀ ní kàlẹ́ndà 1983 lábẹ́rẹ́ tipẹ́tipẹ́ láti ń bá bọ̀ ikú ń bẹ níbẹ̀ àìmọye. ikú ń bẹ níbẹ̀ mo wá ń dúpẹ́ fọlọ́hún aláwọ̀ tó mẹ́mi alihamudulilayi aláwọ̀ ọ̀nà tẹ́ dábàá tán
yóò ṣọlẹ̀ àríre kámútẹ̀ kan kúrò bàbá lajẹ́ káàtó bẹ̀ kan sí. bí ó bá nìkan wá gbèrú ẹ ò kẹrù ẹ má bà dànù àfi kí wọ́n ẹlẹ́rù má ṣàfihàn. ìwé ẹlẹ́rù máa ṣàfihàn o ẹ̀sìn ọba tó sọnù kárí ń bá ní wa ká má má rí ń bá ní wa kárí kó jẹ́ tẹ̀ ní òun náà ń gbẹ̀yìn o torí pé kókókókókókó lágógó ń dún kókókókókókó lágógó ń dún aláwọ̀ dùgbẹ̀dùgbẹ̀ o sẹ́ríkì dùgbẹ̀dùgbẹ̀ o ló ti ta ṣàkẹ́rẹ́ tó fi àmọ́gò lóhun agogo kó wá sẹ́kù tó márùn tí ó borí àsì gúdúgúdú lọ́ọ̀ká owó dòde wọ́n jẹ́ tẹ̀lé fújì dẹ́kunlé alayélúwà má fi fẹ́ nìkan aláwọ̀ akíndé agbẹ́rẹ́ pẹ́ o èmi ní sẹ́ríkì o má fi fẹ́ nìkan ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ sùn ní mọ́nà dẹ́kunlé ẹjẹ́ ìṣeré díẹ̀ síwájú kẹ́ tó fowó yẹmi sí kúnlé ẹ kọ́kọ́ fi ijó yẹmi sí iná ẹjẹ́ ìṣeré síwájú náà kẹ́ tó wá fowó pọ̀ mí lé kẹ́ tó fowó yẹmi sí ẹ kọ́kọ́ fi ijó yẹmi sí náà wọ́n ló ní jàmbá lẹ́yìn èso pérò. jàmbá lè hàn ipò ní ṣùtá ni àti jàmbá àti ṣùtá o yóò lọ dá níbẹ̀ mo lè wọ́n lọ dá níbẹ̀ ilé ayé ò lè tọ́ ọ̀rẹ́ mi kò bọ́ síbù kó jẹ́wọ́ òdìbò ṣoṣo tẹnìkan bá lè ní òun ẹlòmíì àlọ́lá tọ́ǹbà ìtàn ní òun àsìkò náà ní ọ̀rẹ́ tó kọ́ lélẹ̀ ní òun àsìkò rẹ̀ ní bó ti ra mọ́tò bódọ̀lá òun àsìkò rẹ̀ ní èmi ò kọjá èmi yẹn dúró dásìkò àsìkò mi máa rẹ̀ mí lọ. Ọlọ́run máa ti àbọ̀ tá a ṣọ̀rẹ́. Bàbá mọ́ tá a bá fi ìbọn tá a ṣọ̀rẹ́ o ẹ̀bẹ̀ ni káwa máa ń bá láwọn rẹ̀ kápá ọ̀tá máa ń ṣe káwa o tàbí ọ̀rẹ́ àwọn yẹn burú. Ọlọ́run máa jẹ́ àbọ̀tá ṣọ̀rẹ́ bàbá mọ́ tá a bá lọ́bọ̀tá ṣọ̀rẹ́ ẹ̀bẹ̀ ni káwa máa ń bá láwọn rẹ̀ kápá ọ̀tá máa ṣe káwa o tàbí ọ̀rẹ́ àwọn yẹn burú. Lọ́jọ́ tá a bá mú ká ló yẹ ká ṣe dájú ẹ̀ a bá sọjọ́ ẹ̀ síwájú gbogbo lórí tó ń bẹ nígbà kan ni kò sí ẹ mọ́ àtúbọ̀ tó látàyé dókì àmọ̀nà tí ma kò sí competition pẹ̀lú kádàrá ohun tá a bá ti kọ́ pẹ̀lú àdúrà o ẹ bá tún ṣe ọba àtúnṣe o bọ́ọ̀lùhùn lérí mi ò àlàó mi sílẹ̀ o èmi ní. ìṣọmọdé gbogbo orí tèmi yàtọ̀ ìlú mi yàtọ̀. àwọn àṣà mi yàtọ̀ yàtọ̀ sí ti o. wọ́n tún ní pé kórì mi máa jẹ́ rẹ́jọ́. àwọn ní sílẹ̀ àwọn ní sílẹ̀. ẹ̀dá mi máa jẹ́ rọrùn kórì mi máa jẹ́ rẹ́jọ́.
ẹ̀dá mi máa ṣe rọrùn òkèlè gbígbẹ́ tóun ta láàbíà ó sọ ní ìhòòrà ẹ̀rù tó kún fún wàhálà tí báyìí kékeré o. orí mi máa ṣe rẹjọ́ ẹ̀dá mi máa ṣe rọrùn orí mi máa ṣe rẹjọ́ ẹ̀dá mi máa ṣe rọrùn òkèlè gbígbẹ́ tóun ta láàbíà. Àkóbá àdàbàkà màmá rí. Rẹ́jọ́ ẹlẹ́jà lóbi ń kú sí. Jẹ́jẹ́ ni mo ń lọ sílẹ̀ mọ́ náà mi kì í jẹ́ bí ẹjọ́. Ìhà ìgbélégbọ́ fàlà ẹ̀rọ̀gùn. Ọ̀rọ̀ kan lè kan balẹ̀ akọjọ́ jẹ́ mọ́jọ́ kó mi. Ọ̀rọ̀ kan lè kan balẹ̀ akọjọ́ jẹ́ mọ́jọ́. Ọ̀rọ̀ kan lè kan balẹ̀ akọjọ́ jẹ́ mọ́jọ́ kó mi. Akọjọ́ jẹ́ mọ́jọ́ kó mi. Ó ní kíní ẹni ó sọ wípé ó lọ sóko. Bùkátà ẹni ó sọ pé ó lọ sóko tó bá tó kọ́dé tó bá tó dòde wà bá ní bèrè pẹ̀tẹ́. Akọjọ́ jẹ́ mọ́jọ́ kó mi. Ọmọ ẹ̀ ń jà ó ń dá lúrú ó ń jà ó ń jà ó ń bàlújẹ́. Wọ́n gbẹ̀ wọ́n sọ fún ẹ ó lákẹ́ mọ́ ti bímọ ẹ̀ náà páìmọ́ yòówù. Àìdòkè akókò mi kókò mi ó ṣẹ́wó mú ẹ lára lọ ohun tí ó dọ̀ràn tó bá kú tán ó jẹ́ àtàyè fàwọn èèyàn. Ìgbà tí mo wà lọ́mọdé nílé ìwé ohun tí wọ́n kọ́ wà lábìdí. Àpàlára ìkúpa ní èkó ni òun á bá ṣiṣẹ́ fún nígbẹ́ lọ́wọ́ èèyàn ọ̀rọ̀ ìyẹn tún ìṣòṣà ni. Lágbára ògbà ní símọ́ lọ́jọ́ òpó kì í máa ṣe wà. Ìgbà yẹn náà sọ pé jìnnà aláwọ̀ máa dìbà àwọn òkú náà àwọn padà lọ́nà. Owó àti ìyá fún ọ̀la ẹ̀ tí wá dé o. Àwọn ọ̀la lóde ọlọ́run máa ló sọ o. A ò dẹ̀ ṣe lásán ògo màtìmúyọ̀ kọ́níṣẹ́ ara àṣeyọrí máa lójú. Àṣebẹ̀rẹ̀ kọ́níṣẹ́ ara mi ò àṣeyọrí. Yékúnlé iṣọ́ ẹlẹ́mi o èmi ò gbọ́dọ̀ bàjẹ́ o. Ìṣọwọ́ ẹlẹ́mi o ojú gbọ́dọ̀ ṣùgbọ́n. Àbá ọba àgbàlagbà ó gbalẹ̀gbalẹ̀ gbogbo gbogbo ayé pátá ó dá sọmọ látà ẹ̀bá ẹ̀kọ́ òdèbàjẹ́ rí lórí iṣẹ́ ọwọ́ ẹni. Ọlọ́run ṣẹ̀dá atẹ́gùn tí ó ṣe fojú rí ó ṣẹ̀dá iná ṣẹ̀dá omi ayé ń fẹ́ràn òun. Ọpọlọ tí mo ń lò yìí iṣẹ́ ọwọ́ ẹni ohun tí mo ń lò yìí ti yẹ náà ni o. Wọ́n láwọn wípé mi ò pẹ́ nìkan ni wọ́n láwọn wọn bá. Kibla fuji suliara o ele boje taya bito. Kibla fuji suliara o ele boje taya bito. Oríṣiríṣi aṣọ lè dáwọ́ sọ̀rùn bó bẹ́ẹ̀. Oríṣiríṣi aṣọ orí inú aṣọ bí ọṣẹ rí ara mi. Ṣé mo pa àwọn fẹ́lẹ́ bòónú? Ọmọ ẹ̀dá burú ọ̀dá ara làwọn sáré mo wí. Kádìjú ṣe bí ẹni ti kú. Àwọn ẹni tí ó sọ̀rọ̀ òkun ẹni ẹ̀mí
bùnìbùnì káfẹ́sẹ̀ kọ́ káfẹ́ ní jọ́sọ̀ ní pẹ̀lẹ́ kúlẹ̀ má ní ìbá inú kọ́ la wà lọ. oríṣiríṣi aṣọ lè dáwọ́ sọ̀rọ̀. èlà Oríṣiríṣi aṣọ ló mọ̀lẹ́. Ìlú àṣẹjọ ṣe rí ara mi. àwọn fẹ́lẹ́ bònú àbí kọ́lọ́hún aṣọ wa ọmọ ẹ̀dá burú wọn ò dá. Ara ọmọ sáré orí. lóbi jẹ́ pẹ̀lú kọ́lẹ́kù sẹ́ríkì aláyélúwà bàbá àti tàlímù. Ó ṣe géètì èèyàn yìí. Àbíjà ọmọ. ẹni tó sọ pé òun ò tẹ̀rọ ìwọ̀n díẹ̀ sí olólùmú. ẹlẹ́dẹ̀ ò tí ì nílẹ̀ ẹlẹ́dẹ̀gbẹ̀rún ẹ̀mí tí ẹ̀dẹ́ tí mo fẹ́ forin pè aláyé lọ́wọ́ kan ò lè sọ ẹ̀rù orin tálà òdì kò ní ó pé ní tí yóò bá lé nílé orin onídọ̀hún dà tí olólùmọ̀ onílẹ̀ sórí ọgbọ́ màláwó lálàó kẹ́ bóyá ká ní kò pé dé rárá kò fẹ́ràn mi o. Ọmọ Músè náà yóò yóò. Àwọn oníṣẹ́. kò fẹ́ràn mi sọ pé orin mi dùn ó láwọn onífẹ̀ẹ́ sí ọ̀tẹ̀ gbọ́ níjọ́ tó rọ́jú gbọ́kàn délẹ̀ tó padà wádìí olólùfẹ́ wa àwọn tán ti ń gbọ́ bàlábọ̀ látànú dé ní mò ń gbé gúdúgúdú máa láyé lọ́wọ́ kó tó rà sílẹ̀ nígbà kan kó bẹ̀rẹ̀. Ọmọ Músè. Gbogbo pàtó. ẹyẹ tí ó ṣe bí adán yìnyín apẹ̀jẹ̀ lẹ́nu ọmọ ọ̀rọ̀ ní èmi ò rírun olókìtì kan tí ó ṣe bí ọbọ̀ kò máa sùn ibi tí ò bá ti sílẹ̀ láti ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ ní o oríire tani kan ṣe lẹ́ẹ̀kan sọ̀wọ́ jí Ọ̀rí ní ọmọ tó bá lọ́wọ́ náà. ló fi ń sọ fún ẹ pé kò máa sùn kò gbàgbé o pé nígbà ara lẹ́ẹ̀ka fura sí ọmọ ìlú orun tó ń bẹ níta ó sì gbẹ̀sẹ̀ òwúrẹ́ o jẹ́ kí inú ẹ̀dùn kó lẹ́mí ìgbà fún fọlọ́hún tó ṣe fún wọn ó ń bọ̀ wá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń re inú mi ò bá jẹ́ rí ìyẹn láyé mọ́mọ́ mi tán kì í sọ̀rọ̀ mi ìwà kẹ́mi máa ní ọlọ́run má pẹ̀ fún mi o. ìsàlẹ̀ ìrànlá ìdálẹ̀ ìrànlá ìsàlẹ̀ ìrànlá o. Àbíjà géètì ìbẹ̀rẹ̀ ayé. ibi tó ti ṣe ń rin sẹ́ríkì làwọn tó ń fẹ́rẹ̀. Ìwé tó bá fẹ́ tó bá rí níbi. ọmọ fi dùnú ọkọ Ṣàdúrà nìyẹn lọ tó ṣe sí. tí wọn náà Ó ṣe ìdùnnú. eégúnlé látìgbà tí mo ti ń bá a bọ̀ wá o. ibi tabadé lẹ́yìn òun máa láìka sẹ́ríkì ò kábàámọ̀ ipò kọrin iṣẹ́ mi ò ní iṣẹ́ máa dì bá àwọn fi iṣẹ́ òun ṣe dáadáa. Àpapọ̀ láti láti ọdí lọ́gọ́. kúlẹ̀ mi sílẹ̀ mọ́nà ọ̀hún sẹ́ríkì ò kábàámọ̀. Iṣẹ́ mi ò ní ṣe máa di. Àbíjà géètì. àfisẹ́ òun. ṣebí tí pété kan lónílé lórí Onílé lórí. àkàsọ ìjàpá wá sí ẹ̀sì onílé àwọn tajà ń bá a bọ̀ tó ń dúró Ọdún owó mú. àwọn náà gbọ́ ìbẹ̀ mọ̀ ṣe dáadáa Ó ṣe dáadáa. látìgbà tí mo ti ń bá a bọ̀ wá o. ibi tá a bá dé lẹ́yìn òun máa láìka sẹ́ríkì ò kábàámọ̀ ipò kọrin iṣẹ́ mi ò ní iṣẹ́ máa láìka àfisẹ́ òun ṣe dáadáa. Aṣọ lórí láti láti ọdí lọ́gọ́. Ibi tàbádé lọ́jọ́ òun wà láìka. Sórí kí ò kábàámọ̀ ìgbọ̀ngàn. ó kọrin. Iṣẹ́ mi ò ní ṣe máa di. Àkàṣọ lórí àbíṣẹ́ òun ṣe òun. wo bí iṣẹ́ tá a bá ti mọ̀ tó dání lójú Dání lójú. owó tá a bá ti mọ̀ pé tẹ́ni ní tá a bá ṣe láṣejù ó dání lójú o báwo jẹ́ pẹ́ lọ ń bẹ̀ ó yẹ ká tẹ́gbẹ́ nígbà tí mo jó ní ìyànjú o ọlọ́run fàlùbárí ká sọ̀rọ̀ mi iṣẹ́ mi ti gbé mi máa láìka o èmi kì í ṣe wọn mú ṣe dáadáa Ọmọ Músè láti láti ọdí lọ́gọ́. mo lè rí sílẹ̀ mọ́nà àdáwọ̀ wa sẹ́ríkì ọ̀ká máa bú ọmọ ẹ̀. Iṣẹ́ mi ò ní ṣe máa di. Àkàṣọ lórí àbíṣẹ́ òun ṣe òun.
ọmọ aráyé fẹ́ràn níbo ló bá dé wọ́n fẹ́ràn kan máa béèrè pé kí ló ti ṣe ìdáhùn sí béèrè ni mo kọ́kọ́ wà o aráyé tó béèrè pé kí ló ti ṣe mo ti mọ̀ pé òun fẹ́ jẹ ẹ̀kọ́ o lọ́jọ́ kí mú lẹ́tà lágbàdo not how far but how ìlàyé ọlọ́run mi o thank you God. mo lè fi sílẹ̀ mọ́nà bàbá Adéwálé kò ní iṣẹ́ má dì í mà ọdíṣẹ́ o. ọmọ màlá ni ó yà náà o àwọn ní. títí dé ní aláyé ló ayé abọ́lọ́hún tó ní orí bẹ́ẹ̀ yẹn làwọn adúpẹ́ fún lágbára lọ́hún tó bá tún dọ̀la o wọ́n fi àdìsá tó bá tún dọ̀la ìsàlámì tó bá tún dọ̀la o pápánà tíkà tó bá tún dọ̀la o musa talent tó bá tún dọ̀la èsì ìjàmbá tó bá tún dọ̀la o akaṣọ tó bá tún dọ̀la o aláwọ̀lọ́ yìí wàlá ìtàlá yìí. wàlá ìtàlá yìí mo ti wà ti pẹ́ mo dẹ̀ máa wà títí. Small Jesus, small Jesus. Mo ti wá ti pẹ́, mo dẹ̀ máa wá títí. Láyé mi ò ní kò sásẹ́. Ẹ̀yin tèmi ẹ gbọ́, ẹ fọkàn balẹ̀ o, èmi ò ní kò sásẹ́. Mi ò ní kò sásẹ́. Ó ti kára, mi ò ní kò sásẹ́. Ó ń gbá lórí mi, bàbá Ẹ̀dísá. Ó ń gbá lórí mi, bàbá Àkànbí. Online ló wà o lè máa jábọ́. Online ló wà o lè máa jábọ́. One on one face to face tó bá ṣerú ẹ̀ ó máa tẹ́. Ó yá mi ó lọ fà ó lọ fà iṣẹ́ Ọlọ́run nínú ayé mi ó lọ fà. Iṣẹ́ Ọlọ́run nínú ayé mi olùfà olùgbà ewéṣẹ̀ bọ́yìn o. Iṣẹ́ Ọlọ́run nínú ayé mi àwọn ẹnìkan ti kú o. àwa wà láyé a ò fi yọwọ́ Ọlọ́run àbí ń dúpẹ́ fún Ọlọ́run ni olùfà. Iṣẹ́ Ọlọ́run nínú ayé mi olùfà. Ó yá sọ pé mo ní choice ẹ gbà ní o wọ́n máa gbà ní o wọ́n láti gbà fún o. Ẹ ní choice ẹ máa jó ní wọ́n láti jó ní àsìkò wa ní. Ẹ ní choice tọ́pẹ́ náà ti kà bá ń sọ fún wọn àsìkò wa ní. Wọ́n ní choice wọ́n láti jó ní o. Ọmọ ìyá ayé o wọ́n ní choice ìjó yín ni ẹ láti jó ní ìjó yín ni ẹ láti jó ní. Dókítà Àjàó sọ pé kò ní dá báwọn tó rò mí pé yóò bá ìyá yín wà láàyè. Àsùnkẹ́ ò bá sọ fún wọn yí pé kí ló ṣe tó rò mí pé Àsùnkẹ́ mi àbùsàtò ọmọlẹ́lá mọ̀ kí ẹ o kí ló ṣe tọrọ mi pé o àti dókè iná bá sọ fún wọn pípé òkè láńlọ Àlàmú bá rọ fún wọn pé òkè láńlọ. Ó ń dọ́gbọ́nù bàtà mi ní blessing ló ń gbà sọ́ba ìdè dọ́gbọ́dọ́ sígá sọ́bẹ̀ ìgbà kan student rọ́símẹ̀ ọ̀gá wa ìgbà kan lèmi sínú mọ́tò
wọ́n ti bẹ́ẹ̀ ó ná ó máa dìbà o alájà bí ní kìsù o ó ná wọn lá ó máa dìbà o sùn máa gbọ́ wọ́n ti bẹ́ẹ̀ ẹ máa ṣe é kú àdúró tì alájì ọlọ́sàásà sísì àrẹ̀mú mo ní ẹkú àdúró tì ó bá ń kí gbogbo lé pátápátá ọjímọ̀tò ṣẹ̀ṣẹ̀ ẹkú àdúró tì. alájì maximum sùúrù ọkọ̀ àyọ̀ká ọmọ mi o maximum ojú o ní ẹ̀yẹ́ tì o máa kọ́ bí mo ṣe wí yasma ó mà ṣe máa líkì o amọ̀kẹ́mi bí kìsùn o ó mà ṣe ẹkú àdúró tì wo bí kò ní dá fáwọn tọrọ mi gbìn. wọ́n sì bẹ́ẹ̀ ìgbà kan Maliki ìgbà kan Jasper ìgbà kan lèmi wọ́wọ́ ṣàwíyà sinmi olówó pààrọ̀ àbíyájọ́ orí débi pé wọ́n wọ́n di ṣáínà ọlọ́run sí wa gbàdúrà o ó sì bẹ́ẹ̀ orí ọmọkẹ́ aṣọ tó wù mí lèmi wọ̀ bàtà tó wù mí lèmi wọ̀ dísáínà tó wù mí lèmi ń pè wọ́n sì bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wá rànjú. gbogbo àwọn tó rànjú yẹn ọlọ́run ní ògbójú lọ́wọ́ mọ́júmọ́jú ṣe ní òfojú ẹ̀ gbáàgì àrẹ̀mú ọlọ́sàsá máa ń gbọ́ bí mo ṣe ń wí ìgbà tí à ń jẹ ọmọ kò sẹ́ni bọ́dì torí o. Fàáyidá Kasimu small but mighty gbogbo Joseph dá àpapá pàṣẹ àhú 5 and 6 Alábí Kasimu ọ̀gá wa máa ní kásán lọ́yà o ẹ máa bá mi kí Akíwù o Jagaba Olúwọlé bàbá ọjà náà wọ́n sọ̀mọ́ kí wọ́n o Usman Bello kàkà kan ẹ̀ ògbórúkọ tó ń pè wá ní o ọmọkẹ́ àṣàlẹ̀ jẹ́ náà ń pè wá o àlọ́ máa gé orí aṣàlẹ̀ jẹ́ ti wá gbowó dọ́là ó gbowó euro ó gbowó àlọ́mà ó ní ó ṣe ọlọ́run ògbójú mi jẹ́. àlọ́mà ó ṣe ọlọ́run àmọ̀kẹ́ ò èèyàn sọlí bí gbogbo London ó fẹ́rin mi sọ́ta lẹ́nu ọlọ́run ò fẹ́rin àlọ́màgé ọlọ́run ó ṣe ọtí mi ìgbà tí ẹnu gbẹ. ìyá àbẹ́jì o onítọ̀kì o ìyá àbẹ́jì o onítọ̀kì mọ́dá fàwá sí ní Canada mọ́dá táfíìkì ó ṣe àlọ́màgé lọ́jọ́ àbíjàgé àlọ́mà kọ̀tún rèé àlọ́mà ní púpọ̀ mí àlọ́mà kọ̀tún rèé balógun òkè àlọ́mà kọ̀tún ìgbà tí ẹnu gbẹ mo kí tó kẹ́ ọmọ mi mo kí tó kẹ́ ṣe ọmọ aláwo má dìbà tọ́jú àdúfẹ́ àdé mi o ọmọ lọ́wọ́ lábẹ́ mi àdúfẹ́ ṣẹ́gun òṣèlú oníkẹ́ ìyá àbẹ́jì onítọ́kì orí tó kẹ́ ṣẹ́gun èyàn ṣe ọ̀nì bí máa gbọ́ ọmọ lọ́sàsá o àrẹ̀mú o wo bá ń tọ́jú alájọ Àjàlá Ahmed Fẹ́mọ́ of Lagos ọtí òṣè ọtí motors pẹ̀lú Sodiq mi ò gbọ́ ọkú ẹ̀ àrẹ̀mú ayé òní ìwálẹ̀ o
àwa kò ní wálẹ̀ o àlọ́mọ́ àgọ́sù kò ní wálẹ̀ èmi kò ní wálẹ̀ o. èèyàn tàti solution èèyàn láti solution baraka ẹ̀jẹ̀ baraka òkè Àmọ̀kẹ́ o wọ́n ti kóyán ní ìtumọ̀ wá gbẹ́. ilé sẹ́lẹ̀ nílé dèlúwa ire mi àbá mi wálé ire mi àbá mi nílé. Àmọ̀kẹ́ à ń gé ẹlẹ́sẹ̀ kan wá kàkà kó ṣubú ara ló ń dá. ó ṣe ìyá àbèjì onítọ́kí sẹ́rí kìmínúrú bàbá jama mọ́ra aláṣẹ sípò travels àmàrẹ́ o ó dà gógódógógódó. ó ṣe big fish ọ̀gá gbogbo ègbè brother mi ni big fish ìwọ tí gògógógódó lálẹ́ òun ò ní jábọ́. Dẹ́nkọ́dé kára dẹ́nkọ́dé dẹ́mọ́ èèbà dẹ́nkọ́dé fákọ́sí kọ̀ọ̀dẹ́ ilé ìyá àbèjì níjẹ́ onítọ́kì mi. ẹ̀jẹ̀ sọ̀lìbí nílùú London ẹ̀jẹ̀ sọ̀lìbí nílùú London ìyá àbèjì. ṣọlá ó ṣe kọ́lá sódẹ̀ ó kíákíá big fish gbogbo egbèrè ọ̀gá lẹ́gbẹ̀ẹ́ ó ná màdìbà òun lè jẹ́ ńlá ẹja ńlá ultimate ó ná màdìbà ultimate kàdé ó ṣe big fish ó yọrí ìjà pẹ̀lú àjọkẹ́ mọ́kì ó Bùkọ́lá bí bùkì ọmọ mi ẹ̀ la ó màdìbà àjọkẹ́ Bùkọ́lá bí bùkì. Ogi Baraka number one. Ó ṣe big fish. Ọ̀gá àlẹ́gbẹ̀ o. Màrìwò yọrí ìjọ padà o. Àyọrí ìjọ ta lọ. Ọlá Sókè. Bàbá gbogbo wọn. Ọ̀gá gbogbo wọn. Bọ́lá mi Sókè. Big fish mo kí ẹ. Ìyá àbèjì. Onítọ́kì ọ̀nà máa dìbà o. Bọ́lá Sókè. Oke Sókè ọ̀nà máa dìbà òkè kọ́lá máa gbọ́ ìyá àbèjì máa kọ́ bí mo ṣe wí Àmọ̀kẹ́ o ayé eré tí ẹlẹ́yà àbọ̀lẹ̀ fi ọlọ́run ló gbé mi débẹ̀ ọlọ́run mi ò fẹ́ sọ̀rọ̀ jù mo jẹ́ sọ́kẹ́ bẹ́lú mi ní àkàsọ́tò Bọ́lá Sókè number one. Kọ́lá Sókè màlúù náwó. Mo kálá sẹ́ríà olùgbàyè bókè sọ́la bókè small but my seal. Olùgbàlà ọkọ̀ olùgbàyè oṣù àyè tí máa wà sí ìsinmi Yétúndé. Ìyàwó bàbá onímàlúù onídìí pẹ̀lẹ́ ó ṣe. Real entertainment ó ṣe okó àdúró tì. Espérasidi ọmọ pẹ́ fà. Ọ̀gá ni Bọ́lá Sókè náà sọ bẹ́ẹ̀. Olóòrẹ́ òun ni àwọn jọrọ ní àwọn jọba ní. Ọ̀rẹ́ Kọ́lá Sókè tipẹ́tipẹ́. Espérasidi ọmọ pẹ́ fà. Brọ́dà mi ni wọ́n ẹbí ni wá ẹ̀jẹ̀ mi ní gbogbo wọn. Ọkọ̀ tẹ̀sí lọ́lábẹ̀ bí ọmọ pẹ́ fà. Àsùnkẹ́ báyìí mi ọmọ pẹ́ fà. Tọkọtaya lágbófinró ẹ̀ máa ṣe iṣẹ́ wọn. Ó yàwó bí ẹ̀ ń jẹyìn pẹ̀lú Sandy ẹ̀ ń rọjú. Ìrẹsì pẹ̀lẹ́ já tutù ẹ̀ tún dájẹ́. Ẹ ò pè wá sí nígbà náà pé kájọ jẹ́. Kárí pẹ̀lú àìsí wọ́tà tá a tún fẹ́ mu. Ẹtún ní àgbẹ̀ wá mà ní báàkì ló ti jẹ́. Ẹlẹ́mi tútù tó wà níbẹ̀ lẹ́ dìbò fún. Ẹ̀rìnrìn lẹ́gbẹ́ kárí o. Ẹ̀rìnrìn lẹ́gbẹ́ kárí o. Ẹtún lọ ń fẹsẹ̀ tó ń tèèyàn.
sọmọ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹ́ ní ọlọ́mọ ọlọ́mọ ọpẹ́ fa ọlọ́mọ kọ́lá gbẹ́gẹ́ kọ́lá sókè ọlọ́mọ wọ́n sì bẹ́ẹ̀ onípọ̀ ọlọ́mọ àmọ́ kí á dé o Bilikisu ọlọ́pọ̀ ọlọ́mọ ọlọ́lọ́ ibi lékeleke ń fọṣọ ẹ̀yà àpàrọ̀ kan kò lè mọ́ ibi lékeleke ń fọṣọ kò lè mọ́ oya oṣọlọ́hún baraka ni mama baraka oṣọlọ́hún. Give like God do, give like God do. Oh no no, give like God do. Oh no no, bá ń tọ́jú àríkẹ́, wọ́n di àtàlàwọ̀ kékeré. Àjànàkú Sùlé mọ́rọ̀, ó ṣe Sùlé mọ́rọ̀. Àjànàkú ibi lékeleke ń fọṣọ ẹ̀yẹ àpàrọ̀ kan kò lè mọ́. Kò máa ma sọ bá bí ìwọ lọ́hùn. Baraka number one. Wọ́n ti bẹ́ẹ̀ Àjànàkú Sùlé mọ́rọ̀ ó kárẹ̀ o. Amọ̀kẹ́ ó ṣe Amọ̀kẹ́ Bilikisu ó ṣẹ́gun Àjànàkú Sùlé mọ́rọ̀ ó ṣe ẹ̀jẹ̀ ti keep like God ó kárẹ̀ o. Èèyàn ti Àyìndé Músíù ó kárẹ̀ o. Kàbíjáde ẹ̀jẹ̀ ta ló mọ̀ ọba mi kí á ló mà ó kárẹ̀ o. Màá kọ́ bí mo ṣe wí Bilikisu Amọ̀kẹ́ Adémi kọ̀ọ̀lẹ́ ó ṣe mọ́ dúkẹ́ ó ṣe Sùlé mọ́nà Àjànàkú ó ṣe dọ́bù sí òye ṣogun ẹjọ́ kéèkì flagọ́nù ìmọ̀ṣó wàá kọ́ bí ó ṣe wí ìyá abéjì yé ní tọ́kí o wọ́n ti kọ́kọ́ fẹ́ jòjú wa kọ́ lọ́hùn tó jòjú wọn àdùn ní ẹ̀sáǹpù ọmọ aláwọ̀ má dìbà. owó nílò iná tó lọ́pọ̀ tún ni Ramoni Sude torí olówó rẹ̀ tún ni ọmọ mọ́mí onímàmá mi àkọ́kọ́. wọ́n ti kọ́kọ́ fẹ́ ìwà rẹ̀ kọ́ lọ́hùn tó jòjú wọn. ó ṣe Baraka mọ̀ kí ẹ o Sùlé mọ́nà Àjànàkú mọ̀ kí ẹ o ẹ̀jẹ̀ keep like God do èyí Àyìndé Músíù mọ̀ kí ẹ gbogbo fireman gbogbo fireman gbogbo fireman mọ̀ kí wọ́n fireman ẹ̀yin náà ẹ kó àdúró sí gbogbo fireman ẹ ṣe ìṣòwò bá ń sà àwọn oní security personnel gbogbo fireman aláwọ̀ mọ̀ kí wọ́n ẹ ṣe ẹ̀kú ìfẹ́ wa. orin ti bàlágọ̀ ìtàyín orí ẹ̀ lójú àríwá àbálẹ̀ onímọ̀mọ́ àdúró ṣálẹ̀ rí ẹ̀. èèlà kò sí yẹn o. àbíjáde ẹ̀jẹ̀ tèmi Sùlé mọ́rọ̀ o Àmọ̀kẹ́ Adé alájà Bilikisu àdùnnímọ̀kẹ́ o ọmọdékúnlé àdùnnímọ̀kẹ́ o mo kí Skudi mọ̀dákọ́yìn mo kí ẹ ṣe o mọ̀dákọ́yìn sọ́la ó máa kárẹ̀ Kudi àtò tí bá máa ní Kudi Saka ó kí Kudus báyọ̀ o àmọ́ Sàkárẹ̀ yẹ̀ o òwe sọ́bọ̀ dúpẹ́ kí Bláyọ̀ Ìkọ́ndò èèyàn Sùlé mọ́nà Àjànàkú Sùlé mọ́nà o ẹ dákun ẹ máa yọlẹ̀ tẹ́gà májò bàjẹ́ tó bá yọlẹ̀ lò ọtí bẹ́ẹ̀ torí òun gbà o. lélelelelele. ó káyọ̀ máa jẹ́ bàjẹ́ lẹ́tẹ̀ẹ́gà lọ́nà o. wá kí káfàṣà
olú ọmọ sẹ́rí olú ọmọ káfàtà ìdí sálẹ̀ máa kó bá kí dáadáa. ìyá aláṣẹ wa tó yà ìwọ̀n ṣe o ṣe àlọ́mà ẹ̀jẹ̀ Abidjan kéèké yan wa ni. mo kí ẹ nọtí kábàárì yé ṣẹ́gun nọtí kábàárì èèyàn skul bọ́ àdé mi èèyàn skul bọ́ káàrí ààrẹ mú ẹ̀jẹ̀ fẹ́ mi lówó pẹ̀lú o bọ́mọ̀ kí ẹ ká ní basket. mo kí ẹ ká ní basket. gbogbo wọn àwọn Yomi Poly gbogbo wọn máa ṣe o ẹjọ́ Yomi Poly yóò káró. olú ọmọ káfàtà special adviser lórí senate president ultimate lọ́nà yẹn ó ṣe kí black god yóò mọ̀ ṣe. ẹ bá kí àríyọrí gbogbo precious àríyọrí àrígbẹ̀lẹ̀ o ẹ̀kọ́ ni kẹ́ ẹ bá ń kí gbogbo yín parapọ̀ kẹ́ ẹ bá ń tọ́jú precious play tí wọ́n ṣe o ẹ kí precious play tó ṣe o ẹ bá mi kí. ọba ṣídì yóò ó ṣẹlẹ̀ ṣídì yóò parí ọtí bẹ́ẹ̀ tó ná o ọtí bẹ́ẹ̀ ó ní ó ta fà sókè oyídó borí ìjọ tiẹ̀ mọ̀ wípé bọ́ba yóò rí ẹ tọ̀ ó mà ṣe gbogbo ṣìkàṣìkà kí ó jẹ ìsàníyà àfi sílẹ̀ dọ̀wọ́ èèyàn rẹ̀ la fi jù èèyàn rẹ̀ gbé sókè. èèyàn bí la fi ju èèyàn bí aláwọn nìkan ní kò tó ń ta lè fi wé o example irú ìwé wo ni wọ́n fẹ́ jẹ́ ọdún ọmọ mi mọ́ kí ẹ o àádẹ́sì lọ́mọ ọdún. ó sábàárì oṣenọtíìkì. ó sábàárì mi ọmọ jagun gbadé ọmọ olówó ọmọ Fẹ́mi olówó pẹ̀lẹ́ òṣèlú oníkẹ́ Abidjan gate Abidjan gate bàbá ẹ̀ lówó Abidjan lówó bàbá ẹ̀ lóògùn àtọwọ́ àtògùn ilé wọn lọ́wọ́ òkun lè súnlé mọ́nà omi aláwọ̀. onímọ̀má gbìmù má lọ dúró síbi tó ti fọ́jò. ìwé sábàárì báàbọ̀ èèyàn tó jọ bí ẹ̀ka kàrọ́ mo lè wọ́n aláwọ̀ bí súnlé mi ìbínú èyí tó lọ́wọ́ aláwọ̀ má lẹ́ka ọ̀bẹ orí lágbára mi ò rohun fẹ́ dùn mẹ́rin tó kọjá ọ̀pẹ o ó ṣe ọlọ́run ọba ọ̀tá tó ṣe bí yọrẹ àtọrẹ wàá bí àlàó mọ́kẹ́ àlàó àbí aláṣẹ original bread ó ṣe mọ̀ nígbẹ́ àbí ìjà o. àlàó láti mú mi àbí ìjà o. fashion wàá ti mọ̀ pé designer ni wàá ti mọ̀ pé fashion designer ni èyí tó gbẹ̀yìn òyìnbó kọ́ ló rán òun ló rán àbíjà ó aláwọ̀ láti mú mi àbíjà ló bàbá ẹ lóògùn mo kíyèkíyè èèyàn ta ló máa gé. èèyàn ta ló máa sójà mo kíyèkíyè. Never sorry. Ìdòwú mo kíyè ìdòwú mi nà bò. Ìdòwú mi wá sí òré. Ó ṣe àbárí náà tí ké. School boy alárẹ̀ mọ́. Ó ṣe àìdí ìdòwú ìdòwú. Ìdòwú mi wá sí òré.
ẹ tọ́jú ká ní basket dáadáa ó kárí inú tí kábàárì skul bọ́mí alárẹ̀ mú. ẹ bá mi kí yọ mí pólì o wíṣẹ́ ó kárí inú kù ìdòwú wá sí òye. Ránìmú lórí ẹ̀yọ́ olóògbòjò máa bá egúngún. Àkílẹ̀ lórí ẹ̀yọ́ Inú lójọba fẹ́ òkú májò bàjẹ́. alárí ní dọ́gba ẹ̀ṣọ́. Wo kí ẹ sukùn bí alárẹ̀ mu. Iyún ní bàbá ilẹ̀. Kẹ́ẹ̀ tájú yẹ̀mí pólì. Ìdíbèrè bàbá ọ̀gbọ̀. Ọlọ́mọ ti gbọ́dọ̀ bàbá àgbàdo. Ee fashion. Ìdàdà olólórí iyún. Èyí ọ̀tà kí bàtà wọ́n ṣe tó tèrè dúdú ló fi gògà. Èmi ni last pastor ni bàbá ọgbọ́n. Àwọn ìlú ẹ̀jẹ̀ kan bá. Rẹ̀mílẹ́kùn, ó ṣe àtàwọn ẹ̀ṣẹ̀ Akeem. Akeem Sabaika. Ọmọ mi ní màá láti wà àti pẹ́ o, ìgbé àná mi. Sọ̀rọ̀ lẹ́. Ọmọ mi rẹ̀ mi. Ẹ pẹ̀lú màá láti wà àti pẹ́sẹ́. Ìgbàna fi sọ̀rọ̀ lẹ́. Ìdòwú Asiu. Ẹgbẹ́ oníbò náà máa gbà wọlé o, ìgbé àná mi. Kò má sí ẹ́. Yóò kó síbi tó máa gbà wọlé o, ìgbé àná mi. Kò má sí ẹ́. Akeem Sabaika èmi ni mẹ́rẹ̀ jagaba mi ṣáàdù sọ. Tí bá sọ kò jọra wọn kò jọra wọn kò jọra kò jọra wọn. Rí ọ̀ máa gbọ́ ẹjọ́ wọn kọ́ ẹjọ́ wọn kọ́ ẹjọ́ wọn kọ́. Wọ́n lọ dìsáínà fún nọ́ọ̀tì o. Wọ́n ní kò. Orúkọ àṣẹ mi ìrọ̀ ẹranko ẹ̀yọ́. Ìdòwú Asiu ló ná wà lálà òkun lé bàbá rọ́kìbá. Àkókò Akíìmù mi àtàwọn ṣe náwó Súlẹ̀ mọ́nà mi bàbá délé. Èmi sáàdù sọ jàkàbá. Kúnlé màdìbà rẹ̀ òkun lè bà gbọ́gbọ́n. Confirm ni. Májò bàjẹ́. Ọmọ létí Elédùmarè òkun lè bàbá dé. Àrẹ̀mú Adé. Ọlọ́sàsá máa gbọ́. Iṣẹ́ Ọlọ́run pọ̀ o. Tọ́ba máa dúdú. Ṣẹ́rẹ́ yìí tí yóò kú kan. Lọ́bọ̀ tí wàá sàkó. Ìlà àǹdí àdùnfẹ́. Àti àdùnfẹ́. Àti àtọ́kẹ́. Àti àjọkẹ́. Àti àdùnní. Àti àdùnní. Àti àdùnní. Sexy baby. Sexy baby. Ọmọ ilẹ̀ yóò bá jẹ. Àti àmọ̀kẹ́. Àti àmọ̀kẹ́. Ó yá pakuru mọ́ kó ní ó dáadáa kó. Sexy baby kan lórí Facebook. Ọmọ ẹlẹ́yin pírísìpù kan kò máa. Tí má tó lọ Yahoo Messenger. Ìbàdàn ní kí n hàn dé aṣọ. Ìdòwú tí màá ti mú wá gbárí sá. Olólù bí aláìlọ. Ló jẹ́ yí pé lẹ́bí ká. Ìdòwú mo ní lẹ́bí kọ́ra. Àsùnkẹ́ àti àsùnkẹ́ lẹ́bí kọ́ra. Ó yá pakuru mọ́ kó jó dáadáa. Sẹ́gà kẹ́kẹ́ máa gbọ́ mú ẹsẹ̀ wí. Tó bá jayé títí kó bá mi kí. Ìdí Sálọ́mà. Aláṣẹ ìwà sọ́yà yóò ṣe. Súlẹ̀ làwọn mi má dìbà. Májò bàjẹ́ tẹ́gà ló náwó ẹ. Ó bá mi kí ògùn ọmọ tó lé ọmọ ìṣẹ́rí ògùn ẹ̀jẹ̀ aláwo mi má dìbà. Ó bá kí ògùn nìyẹn ó ṣí ògùn ọmọ tí olú ọmọ ìṣẹ́rí káàbàtà.
ogun owó ẹ̀yẹ náwó ọ̀nà òyìn bàálí mo ṣáàbí àtò. Àwọn tí wàá ṣáàyè. Àmọ́ ní student àwọn tí wàá ṣáàyè. bó ṣe Rashidi ọ̀fà ọ̀pá rẹ̀ Bàbá jẹ́ olùlóyè. Sáyẹ́ǹdẹ̀. káfàtà Olùjọ́jọ́. Ẹ̀sìkẹ́ gbàlejò. Sàbíkì bá jẹ́. ẹ̀ẹ́sẹ̀ Ẹ̀jẹ̀ sọ́dẹ̀. ẹ̀ẹ́sẹ̀ Olùlóyè. to the senate president Ṣáàmàjù. olùwàmọ káfàtà ló ọmọ sẹ́rí ẹ̀ bá ń kí. Ẹ̀jẹ̀ sọ́dẹ̀. Òun gbọ́dọ̀ jẹ́ mi. Ẹ̀jẹ̀ sọ́dẹ̀. Ṣáàmàjù lóye. Olùlóyè. bó ṣe ọ̀pá Ẹ̀jẹ̀ sọ́dẹ̀. Bàbá jẹ́. ọ̀pá náà má di báyìí mẹ́kún wá. Olùyọ̀ ni ó. Olùjẹ́ mi ó. Àwọn ní sílẹ̀ ṣáàmàjù Dẹ́kun. lóye. aláwo máa lẹ́ka ń lára gbà yí dá. Àwọn náwó ní student. Ojúló dé ní òtóbẹ̀. sẹ́ríkì fújì yàn lá kí mu wá. Ẹ̀jẹ̀ Sunday. kò lè dàbí alára tó lára ẹ̀ tó ń da. Òtóbẹ̀. ọ̀pá ògùn máa gbọ́ ọmọ bàbá owó èèmọ̀ ṣe o ìpìlẹ̀ lára ẹ̀ ní lára ẹ̀ tó ń da. Sunday òtóbẹ̀. Student. dàbí alára sólè rárá mú dá. kò lè dàbí alára tó lára ẹ̀ tó ń da. èmi ò gbọ́ ara lára lára dá pé mi ò dáadáa. èmi lórí jìnnà ara tí mo bá dá. originator from sílẹ̀ kì í sọ̀rọ̀ gbàràdá o. làbí jágbàlagbà kan lára gbà ìdá o. òkìjídé kan sólà mo máa kí ẹ sílẹ̀. báńkì tó pé ọmọ kábíyáwó mọ̀ kí ẹ kí ẹ o. Àṣeyọrí wọn tó di. Ó dáná. ẹsẹ̀ Rashidi o ọmọ pẹ́ fà. Amẹ́ríkà bọ̀. Gbogbo ibi ló ṣeré lọ. ẹsẹ̀ Rashidi o ọmọ pẹ́ fà. Àkókò ọmọ ní màmá. ọkọ ló la bèbí o bàbá fásíà o. lọ́kọ̀taya la gbófinró ẹ má fojú di wọn o. lọ́kọ̀taya ọ̀gá ni wọn o ẹ má fojú di wọn. Onímàmá ẹ̀jẹ̀ rú. ó sì Rashidi ní àlàmúwádé àtàyèsè o. ẹsì Rashidi ní ọmọ pẹ́ fà àtàyèsè o. ọkọ̀ tẹ̀sí lọ́la bèbí mi àsùn kẹ́hàdé àtàyèsè o. ó tún jàkírẹ́kùn ọmọ pẹ́ fà akírẹ́kùn. ọkọ̀ yẹyẹ akírẹ́kùn àsùn kẹ́hàdé akírẹ́kùn. ọ̀rọ̀ àkóbá ọ̀rọ̀ lọ́rọ̀ àdábà ọ̀rọ̀ bìbìsì. Ọmọlúwa máa gbé. Ifá ẹ̀ àlàmú akírẹ́kù. SP Rashidi o ọmọ pẹ́ fà. Onímàlú lè gbé. ọkọ̀ tẹ̀sílẹ̀ lábẹ́bí o ọmọ pẹ́ fà. tọkọtaya la gbófinró máa ṣe ṣẹ̀wọ̀n. ọkọ̀ lọ lábẹ́bí mi àsùnkẹ́ àdé mi. Onímàlú lè gbé. Ṣàbàṣàlẹ̀. Ó tún wá mọ̀ ìyá yìí. Orin tí màá ẹ̀jẹ̀ mọ́fíìsì àbáríkà. ẹran àmọ́ ní student. Ó tún wá mọ̀ ayé jẹ. Orí olówó dẹ̀ tó ní. Ó ṣàmà dúró lọ. Ìwọ gbọ́dọ̀. Ẹran àmọ́ ní student. Èyí tó mọ ìyá yìí. Oníbàbá Akínú. Onímàlú lè gbé. Ó ṣàmà dúró lọ. Sọ́ni kò dán. Sọ̀gbọ́dọ̀ tó. Ẹran àmọ́ ní student. ọkọ̀ tá a sọ̀kẹ́. màá gbọ́ ọpẹ́ fà Rashidi àlàmú Rashidi wọn náà máa gbọ́ sí wọn náà ò gbọ́ bí mo ṣe wí ọ̀rọ̀ kan ṣojú mi ó ṣojú mi ọpẹ́ fà Rashidi ọ̀rọ̀ kan ṣojú mi. wọ́n ní Rashidi ọpẹ́ fà pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n sọ pọ́kùn ló ṣe wọ́n lọ́kùn ló ṣe
tẹ́bi rí promotion ìgbà tán sọ fún mi ọgbọ́n òun lè máa dá sí ẹlọ́kùn ló ṣe kí làwọn fẹ́ ṣe sí aláwo máa dìbà ọ̀pọ̀ tí mo sọ fún wọn aláwo máa dìbà wọ́n wá sọ fún mi wọ́n lọ́dọ̀ bàbá aláwo kí ló ní kán mú wá wọ́n náà wọ́n mi létí kí ló ní kán mú wá náà ọ̀dọ̀ bàbá aláwo tó lọ. àkùkọ méje ewúrẹ́ méje màálùú méje. lórí kíni. wọ́n sọ pé. àti pé garawa òróró yẹn mélòó. epo pupa méje. wọ́n ló sọ pé èèkánná àfihàn níbẹ̀ o. wọ́n sọ pé irun orí àfihàn wọ́n tún ló ń bẹ̀ níbẹ̀ o. wo màálùú mélòó. méje ewu gangan ewúrẹ́ kan mélòó. àní wọ́n ní kí wọ́n rẹ̀ elephant wọ́n tún ra tiger. orí ìjàpá méje orí ìjàpá tó wà láàyè wọ́n tún ní ní wọ́n sọ pé orí ìjàpá tó wà láàyè. lórí ìkíni. orí ìjàpá tó wà láàyè. tí ò tí ì kú. lórí ìkíni lórí ọgbẹ́ ẹ̀fà lórí promotion. àsùnkẹ́ kò yé mi nítorí àsùnkẹ́ kí náà sọ pé babaláwo ló sọ bẹ́ẹ̀ babaláwo ló sọ fún wọn màlúù mélòó. pẹ́pẹ́ ẹ̀ méje gbogbo ẹ̀ méje méje ògbọ́n tó wí wọ́n tún béèrè mọ́tò méje. ilẹ̀ di báńkì àsùnkẹ́ o nítorí ìkíni nítorí promotion màlúù méje elephant méje ewúrẹ́ kan méje káràrà òróró wọ́n ló wà níbẹ̀ epo pupa mélòó. ó gbọ́ wọ́n ní èékánná àfin wà ń bẹ̀ ó gbọ́ ohun tó sọ wọ́n lè kánná àfin ìròrí àfin gan wọ́n tún wẹ́yìn mẹ́ka wọ́n ní sí màlá nìkan yọ. ó gbọ́ tó tún wí wọ́n wẹ́yìn mẹ́ka wọ́n ní sí màlá nìkan yọ. ẹ wá yọ ẹ wá yọ. ọgbẹ́ bá sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ọ̀la ìlú wa o lè máa jábọ̀ o ọ̀la ìlú wa o lè máa jábọ̀ ṣùgbọ́n wọ́n náà wọ́n face to face tó bá ṣerú ẹ̀ ó máa tẹ́ ó lọ fà ọ̀pẹ́ fà ó lọ fà. iṣẹ́ Ọlọ́run nínú ayé mi olùfà iṣẹ́ Ọlọ́run bàálù mò ń bọ̀ iṣẹ́ Ọlọ́run nínú ayé mi àsùnkẹ́ ṣe pọ́n mi àsùnkẹ́ máa ń pọ́n mi àwọn ẹnìkan ti kú o àwa wà láàyè àwa sì tún wà àfihàn wọn Ọlọ́run àwa fi dúpẹ́ bọ̀ Ọlọ́run olùfà ọlọ́sàásà o ààrẹ múṣọ gbọ́ mi wọ́n ní pé ká wálẹ̀ òkè lókè lálọ́ mo ní lókè lálọ́ àní lókè láwa o ààrẹ múṣọ gbọ́ mi o ọtí motors olùfà iṣẹ́ Ọlọ́run nínú ayé mi àsùnkẹ́sọ̀ gbọ́ mi o tẹ́lí kí mi nùrù iṣẹ́ Ọlọ́run balẹ̀ jọ̀wọ́ mọ̀ ń bọ̀ àní iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run nínú ayé mi olùfà gbanigbani ọmọ gbanigbani kó máa wọlé o látọlúyọlé o sọ fún wọn kó olùfà àwọn èèyàn kan ti kú o small Jesus àwa sì tún wá a ò fi yọwọ́ Ọlọ́run. Usman Bello àwa sì tún wà kòdó ìsìláyọ̀ a ò fi yọ̀ wọ́n Ọlọ́run a fi ń dúpẹ́ fún Ọlọ́run ni. fún ọmọ
sọ fún wọn pé wọn ò ní choice wọn ò ní choice àsùnkẹ́ ò ọlọ́run ti ṣe ẹ̀ ní choice àbíkẹ́ yàgbà fọlọ́run wọn máa ìlà wọn ò ní choice sílẹ̀ àlàó original. Òṣè ọpẹ́ fámi Rashidi àtàyè ṣe òun náà lákìrógún ọkọ tàṣún kẹhún òun kẹ. olùgbàlè àwọn tí wọ́n ṣáàtì bàbá ìyá náà àwọn tí wọ́n lè ṣe. ìyá Muisi ìyá Fatia wọ́n sì Muisi ìyá Fatia ọpẹ́ fámi Rashidi títí ni wọ́n máa ṣàpọ́nlé ẹsẹ̀ tí bá rí ẹ lóde. títí ni wọ́n máa ṣàpọ́nlé ẹsẹ̀ tí bá rí wọn lóde. ìbá fojú kan ọmọ pẹ́fà. àkàkà tí ń lọ sàbújá ọmọ pẹ́fà. ọkọ̀ dípì gbogbo ibà ẹkùn sáhùn wọ́n pè ọyọ́jà bó ṣe. ẹ̀sùn ọmọlẹ́lá dípì tí tó ní ibà ẹkùn àsùnkẹ́ adé wọ́n ṣe rà. ìyẹn ló fi ní ìṣojú mi sọ̀rọ̀ sí dájú dájú. Àlàmú wa tọ́gbà wo àlàmú wa jẹ́rẹ̀ o. Ìsùnmọ̀rẹ́ kó gbé ẹlẹ́kẹ̀ abínú ènìyàn mo ní ṣe ní èèyàn. Ó gbé ẹlẹ́kẹ̀ kó tọ́jú ilé. Bóyá mo ní àti àsùnkẹ́ ìlà. Lọ́lá bèbí ìyàwó Àlàmú. Mọ̀dà Muiz, mọ̀dà Fatia. Mọ̀dà Muiz, mọ̀dà Fatia. Oya pakuru mu kojo. Ijore, ijore. Àjàsùnkẹ́, Abusa Ìlérè, ọ̀gá pólísì, DPO, gbogbo ibà ẹkùnrin, Àsùnkẹ́ o, ìyàwó Àlàmú, o lè jí ó tó. Ijó tó jó yìí ó dàbí ìgbà tó gbégún ó dàbí ìgbà tó gbégún àti Àsùnkẹ́ ọmọ ẹlẹ yóò bàjẹ́ sexy mọ́mọ́ mi ò jọ sọ pé bébì sexy mọ́mọ́ ẹ mọ́mọ́ ẹ bébì ok Àsùnkẹ́ lẹ́rẹ̀ ó yẹ pakuru mu kó jó dáadáa. Sexy baby kan lórí Facebook èyí tí ọmọ ẹlẹ́yin pretty púpọ̀. Tí má tún lọ yahoo messenger tí má dẹ́ ní kí á dẹ̀ ìgbà tí mo wá gbárí sá ló lè lò fi aláì lọ ló jẹ́ yí pé lẹ́fìtà àbúrò tó pakuru mu kójú dáadáa kó Àsùnkẹ́ pakuru wọn dúdúdúdúdúdúdú. Kòkòrò sí ọmọ òyìn rà kó má bà rẹ̀ rúkẹ́rú kẹ́rúkẹ́rú. Kòkòrò sí ọmọ òyìn rà kó má bà gbàgbàkígbà ìgbàkígbà ní kẹ̀kẹ́ ń so. Dúdúdúdúdúdúdú. Kòkòrò sí ọmọ òyìn rà kó má bà rẹ̀ rúkẹ́rú kẹ́rúkẹ́rú àbílàlà lẹ́nu. Kòkòrò sí ọmọ òyìn rà kó má bà ìgbàkígbà. Oníkẹ́gbẹ́ aládìkú fàìdákà sùn yóò ṣe o. Èèyàn bàbá ọjà ò tó ń jẹ́ àkíwò kárí o. Ẹ jẹ́ ká sọ láyọ̀ Àlàbí o. Rẹ́sì Àsùnkẹ́ o, Àsùnkẹ́ àdéhùn ìgbàlẹ̀ o ṣe. Ẹ jẹ́jà fún ọtọ́rìtì Sulemọ̀nà òyìn o ṣeun.
àwọn ní DPO wa ní Ìbàyẹ̀kùn DPO wa ní Ìbàrẹ̀ asukaya àdéhùn pẹ̀lẹ́ òṣè tani ọmọ Sulemon náà ta wá authority. Tani ọmọ Sulemon náà ta wá wọ́n máa jagun má fi tì í bọ́n ṣe ọmọ Sulemon náà ta wá Jàfó Oníbàyẹ̀kùn Jàfó. wọ́n náà ó Jàfó authority Sulemon mi Oníbàyẹ̀kùn mi Usman Bello ó ṣàtìrí Jàfó Jàfó Oníbàyẹ̀kùn Jàfó. Tani ọmọ Sulemon náà ta wá wọ́n máa takun máa fi tì í wọ́n ṣe. àsùnkẹ́ ò bá ń sọ fún wọn pé yọrí ìjọ pẹ̀lú àsùnkẹ́ lẹ́rìí o ọ̀gá ọlọ́pàá ọ̀gá pólísì àsùnkẹ́ mariwo yọrí ìjọ pẹ̀lú àwa yọrí ìjọ ta lọ. Àsùnkẹ́ adémi o ẹ̀ṣẹ̀ mọ̀ dúkẹ́ ìyàwó wa. Àsùnkẹ́ mọ̀ kí ẹ o ó ṣe. Orin Àlàó máa lẹ́ka ṣàánú sọ. Balo ṣùgbọ́n Àlàó máa ní Ìbàdàn gbé wa. Sàbàyè wọnú ẹ̀mí tó ga. Ọ̀rọ̀ lásìkò bí orin màlákọ́ o. Kò sásìkò tá ò fi lè tẹ́tí sí. Kò tún sígbà tá ò kun lè jíjó mi. Ebi kì í pa mí tí bá gbọ́n mi ò ní fẹ́ jẹun. Òru kì í gùn mí tí bá gbọ́n mi ò ní fẹ́ sùn. Mama sọ̀rọ̀ mama sọ̀rọ̀ mama sọ̀rọ̀ orin Àlàó máa láìka ṣàánú sọ. Wọ́n ní Richard Amani student. Àwọn kọ́ wà ní omi. Ìbà wà níyà. Ìbà Àlàó kékeré. Mọ́dà Àlàó kékeré mi àríkẹ́. Àjàrú kára tó mi ọmọ bàdìbà mi oṣù. Balẹ̀ mú bọ̀ torí Ọlọ́run wọn bá o. Àríkẹ́ àdé mọ́dà Àlàó kékeré. Àdìsá olórí ẹbí mú kẹwàá léwu mi oṣù gan. Ẹ jẹ́ ká sọ lọ́yà mi Àlàbí. Ẹ jẹ́ Fàyẹ̀dà Kásímù yìí ṣe. Ẹ báńkì nọ́mbà 1. Aládé àbúgà mi ò kárí o ṣeun. Àríkẹ́ ò lò fà ó lò fà ó lò fà. Àríkẹ́ àdé mi iṣẹ́ Ọlọ́run nínú ayé mi. Mọ́dà Àlàó kékeré ó lò fà. Bàbá Nọ́tíkà. Ẹjẹ Balo alo olofa Baba Nọ́tíkà o ṣe sẹ́rí kí mi nuru olofa lọ́fà iṣẹ́ Ọlọ́run nínú ayé mi ọmọ lọ́sàásà o ààrẹ mú àdé mi olólọ́fà burukutu 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 báyọ̀ ọmọ lọ́sàásà mi o onílẹ̀kẹ̀ lọ́wọ́ oníjàbọ̀ sẹ́ríkì nùrù nínú. Baba Nọ́tíkà wíṣẹ́ Balo gbogbo máa tú ọmọ yìí kò mọ̀ nínú gbogbo máa tú ọmọ ayé ládé o ṣe Baba Nọ́tíkà
ó ṣe sẹ́rí kí mi nùrù ó bàbá sámà. Catlock ni mí ó lè gbé o sínú ara wọn látòkèdè lè mú dúró tán èmi ní dán gangan. Catlock ni mí ó lè gbé o sínú. Ọlọ́sàsá kan sí sọ̀rọ̀ mú ibà bí lálẹ́ àrẹ mú ọkọ̀ tábí má ti mú ṣe ọkọ̀ princess Mary àmúṣe ìbò ní mú wọn mẹ́rin yẹn ọlọ́sàsá kan sí sọ̀rọ̀ mú. Catlock ni mí ó lè gbé òsínú ara wọn má jiyàn sí látọ̀kẹ́dẹ́ lè mú dúró tán èmi ní dán gangan. Catlock ni mí ilé ìwé dúró tán. Ọlọ́sọ́sọ́ àṣìṣì yóò ká láṣẹ pẹ́ o. Kájọ láṣẹ pẹ́ ni mo wí, kájọ láṣẹ pẹ́ ni mo wí ààrẹ mu. Ọlọ́sọ́sọ́ àṣìṣì kájọ láṣẹ pẹ́ o. Ààrẹ mu mo ní kó má mọ̀ ó sì. Alárẹ̀ mu mo ní kó má mọ̀ ó sì. Àṣìṣì ò ṣe o. Ọlọ́sọ́sọ́ mi àṣìṣì kájọ láṣẹ pẹ́. Ààrẹ mu ìgbà tá a sì wà táwọn ìdárúgbó. Òkè àgbà láwà ẹ má jọ̀wọ́ rú. Àwọn oníṣìírẹ̀ ni wọ́n sọ. Ẹ má darúgbó tá a bá ìkú o ṣe tó kẹ́. Gbà bá ń padà ní kí n lè rọwọ́ gbowó. Ẹ má darúgbó tá a bá ìkú o Àrẹ̀mú. Ìrètí sí bẹ́ẹ̀ fọ́ ọmọ ènìyàn. Yẹ́rọ ṣe burú yìí o Àrẹ̀mú ọlọ́sàsá. Ìgbà tẹ́ẹ̀dá bá lówó tọ́ṣẹ́wó mọ́ṣẹ́ fẹ́ o. Báwo kọ́kọ́ là á ṣe náwó ọ̀gá àrí entertainment. Ẹjọ́ torí ọlọ́run ọ̀gá mi bẹ̀rẹ̀ ẹ̀nà mi. Òkè ọlọ́sàsá mi àṣìṣe Àrẹ̀mú ó yá tó kẹ́ ò tó kẹ́ ò tó. Ṣe tó kẹ́ ò tó kẹ́ ẹ tó kẹ́ ẹ ṣe yóò ṣe ọmọ àlà ò máa dìbà tó kẹ́ èèyàn àdùfẹ́ òun mọ̀ pé tó kẹ́ ọlọ́sàsá mi Àrẹ̀mú àdìbẹ́lẹ̀ ò ṣe tó kẹ́ jó tó bá bọ̀ gbọ́n ọmọ àlà ò máa dìbà tó kẹ́ ọlọ́sàsá àṣìṣì yóò ṣe ó ṣe wọn Àrẹ̀mú àṣìṣì yóò ṣe. Tókẹ́ wọ́n ti kọ́kọ́ fẹ́ jojú wa kọ́ lọ́hùn tó jojú wọn. Ọ̀gá ìjọ̀wọ́ mò ń gbọ́. Ọ̀gá ti sọ fún mi kọ́lá wa ló ní bàásì o Chinedu kọ̀ǹpútà o àwa làwa tó ṣíà látọ́ra bíà àwa làwa ra wọn báwọn ta tún fi ìwé pé ẹ máa fi ṣèlédú. Ọlọ́sàsá iná onítọ̀wọ́ ẹ̀ o oníwò owó tí o. Azeez Àrẹ̀mú ẹ̀dẹ́ ìwà lè máa rẹ̀ tí ẹ bá lọ́hùn sọ ìwà lè máa rẹ̀ tí ẹ bá lọ́hùn sọ ọlọ́hùn gbọ́ ò sì dá ẹ lóhùn ìwà lè máa rẹ̀ tí ẹ bá lọ́hùn sọ. Tókẹ́ ọlọ́hùn gbọ́ ò sì dá ẹ lóhùn. Àrẹ̀mú ọ̀tá ń sáré kiri wọ́n lè pa wá. Wọ́n tọrọ àwọn jẹ lásán ni. Àrẹ̀mú àṣìṣe mi o. Àmọ́ lọ́sọ̀ọ́sọ́ kọ́lẹ̀ ní kọ́mẹ́rẹ́ mi. Wọ́n ń sáré kiri wọ́n lè pa wá. Wọ́n tọrọ àwọn jẹ lásán ni. Olúwa ò bá ti fi wá léwọ̀n lọ́wọ́ o. Ọ̀rọ̀ ti bù ṣe. Abínú ẹni kò lè pa. Tókẹ́ ṣe Tókẹ́ o abanijẹ́ wọn oníṣòkòtò méjì ọlọ́run fún wọn. Bàbá mi egungun ń jẹ́ bámu òrìṣà. Bàbá ń bọ̀ lọ́wọ́ wọn bá wà dá. Ó dìgbà náà ká tó wá fọmọ bá.
ó yá orí tó kẹsẹ̀ mi lọ́mọ ọ̀tá ó bá yọ mi. ẹni tó rò pé kó lè pàtó ọmọ tó sọ lè wọn ládà oró ọbọlọ òwò máa jẹ o. àrẹ̀mú àṣìlì yóò ṣe ọmọ ọlọ́sà sáfẹ̀mí ẹlẹ́rìmú tó kẹ́ bẹ́ẹ̀ bí mi èèyàn ti lọ ládùúfẹ́ àjẹmí táwọn fi ká tó kárí àdúfẹ́ o tó kẹ́ ẹsẹ̀ yìí o. gbogbo yín pátápátá wọ́n bí àdìsá wọ́n bí sábà ìka lónìí kí gbogbo yín pátá pẹ̀lú aláṣẹ rẹ̀ ọ̀gá mi pẹ̀lú ṣe olùgbà ẹsẹ̀ pọ̀ yìí o. ó ṣàrẹ̀mú àṣìṣe. olùgbà ètò ń jẹ wá sí ìhù. olùgbà ètò ń jẹ wá sí ìhù kọ̀ọ̀kan yóò tún dé. ọkọ̀ ayé sí màmá. ẹ̀rí ni olùgbà ẹsẹ̀ báyìí títí ṣe bó ṣe ń ṣe. bá a ṣe ń ṣèkan lọ́wọ́ aláwọ̀ máa ń dín báyìí kúnlékúnlé ẹtù wọlé látọwọ́ aláṣẹ rí entertainment services and logistics. eléyìí new album launching títà ṣe ẹ̀jẹ̀ fàyè pa mi látọwọ́ akásọ alájọ ńlárẹ̀wá àjú mi ìgbàláyé akásọ lórí iná òun ló tún délé ìsílẹ̀ Sulemana mi Àlàó àtúnjọ máa ṣe ni Sulemana mi o ó pè máa dì ìbá pẹ̀lú Àlàó Ṣẹ́fíù my brother April 21 Sulemana ni o àti má sọ ẹjẹ́ àtúnjọ péjú wà ṣé green light ní tiẹ̀ náà ni. ok aṣọ green tún la máa wọ̀ sí. ẹ wo bí ẹ̀yin tèmi kò ní sún yín ṣe lọ́lá lọ́hùn mùsùn lẹ́lẹ́. olùgbàyè ló pè wá o màdìbà ló pè wá o akáṣọ náà ló pè wá là o. April 21 a máa ṣe ní Platinum Event Center. Platinum Event Center abúlé ẹgbà eré bàbá níwálé ibẹ̀ láti máa ṣe ó bàbá níwálé akáṣọ òmùrè alájọ ńlárẹ̀wájú mi pẹ̀lẹ́ ó ṣe ìgbàláyé alámàdìbà mi ló pé gbogbo wa èmi náà Sulemana mi mo pè wá mo ti ẹ̀ jẹ́rìí àwọn tèmi ti má ló ti yá wọ́n á tẹ̀lé mi lẹ́sẹ̀ kẹsẹ̀ òkú fọkànbalẹ̀ òmùsọ tèmi o èmi ò mọ títí mi sàbà ẹ̀ka kan òun lé o. wà àwọn tiẹ̀ lọ́tọ̀ àwọn tèmi lọ́tọ̀ mi lọ sí. ok. ṣé mo wá sí ìrè olùgbàyè o. wá sí ìrè olùgbàyè o. ọ̀ká wa wá sí ìrè olùgbàyè o. ẹ̀yin ọmọdé wọ̀nyí ọ̀gá yín dúró lórí stéèjì ó ń náwó ẹ jókòó sórí iṣẹ́ ṣé ń gara ni o àbẹ̀ ń gawú ẹ ti wà bí ẹ ti pé ó dàbẹ̀. olùgbà ẹsẹ̀ bọ̀ mi ọ̀gá tọ́pẹ́ náà ti kà ọ̀gá ṣọ́bọ̀ Àyìndé ọ̀gá tí ẹ̀mí sí àgègè ṣe ọ̀gá mọ́fíìsì abáìkà ọ̀gá tẹ̀mí gan ní aláwọ̀ sílé mọ́nà mo bẹ́rí. olùgbàlà tó ń jẹ́ wá sí omi ọkọ̀ olùgbàlà yìí tún dé bébí sínú ọdún kan pútà mi ní tètò bàjá yìí títí ó kí èso pa mí sáàyè akọ́dédé mi máa nìtọ̀ ọlọ́nkọ́ bá ń sọ wọ́n dé
bópa sọdé láti ìlú Amẹ́ríkà abáwaláyọ̀ aláwọ̀ mímọ́ níbà Adékúnlé olùgbàyé Wàsíù olùgbàyé Wàsíù ọ̀gá ìsàmì ìrìndà bó tiẹ̀ tí sáyẹ̀nsì iléeṣẹ́ wa ọ̀gá kaṣọ ìwọ náà ó jẹ́ gbórí wọlé ò ń bẹ ọkọ̀ gbaláré ọkọ̀ gbala Wàsíù olùgbàyèrè o. Àlàó Adékúnlé máa ní ibà ni ẹ máa ń gbọ́ ayé sì máa mà mò ń bọ̀ Yétúndé ó fẹ́ sanwó máa dìbà gógó bàbá níwọlé ó gbọ́ àwọn àfa àwọn àmì tí mo bá parọ́ àyà kọ́ńbẹ̀ bàbá níwọlé àwa fi ń dá wákà ní Ọlọ́run ló sọ kalẹ̀ bá nàbí Nóà oríṣà láàfin kó bàbá ní àkọlà rí kàǹbù fìyà àkọlà rí kàǹbù fìyà ìsinmi láyé Nàìjíríà ìsinmi láyé Nàìjíríà wàmọ̀rì ìṣayẹ ìlàrọ̀ bìlàkà fúrọ̀ ìrìn. Olùgbàyè ó yọrí ìjà pẹ̀lú Wàsíù ọkọ̀ olùgbàlà ọ̀gá tàlùkò rẹ́mísì ọ̀gá Òṣùpá Sáìdì ọ̀gá Alábí Pasuma ọ̀gá làwọn máa dìbà small but mercy. Máa gbọ́ ọ̀gá mi ló sá fún mi olóyè ló sá fún mi àbí mi kí ló wí a ní kí ló sọ aláwọ̀ máa dìbà ó ní kí kó máa pa Wàsíù fún wa o kí kó máa pa wá ẹgbẹ́ra kí kó máa pa Wàsíù fún wa o olùgbàyè Wàsíù rẹ̀ ọkọ̀ rẹ̀ sì máa máa kí kó máa pa Wàsíù fún wa o kárùn máa ṣe Wàsíù fún wa o kíkú máa pa màláíkà kan mọ́ o kíkú máa pa Màdìbà Sẹ̀ríkì àti gbogbo àwọn tó ń kọ fújì pátápátá jẹ́lẹ̀ má lórí màláíkà kan o ọkọ ẹ̀ sì máa ma olùgbàlà ẹ̀ sì débi bàbá rí bàbá rí yánà. Ó ṣèdè ẹja fún ìsọlọ ẹ̀gbọ́n rí à ẹ̀gbọ́n rí à ẹ̀gbọ́n rí à ẹ̀gbọ́n ṣe Màdìbà ẹ̀gbọ́n ṣe Màdìbà ó ṣe Mọ̀dúkẹ́ aláṣẹríà Ria Entertainment ọ̀gá tó gbé náà sí ká ọ̀gá máa fi sàbáìkà ẹ̀gbà tẹ̀mẹ̀sí ẹ̀mẹ̀sí àgègè òun náà kú pálẹ̀ mọ́ Àlàó Màdìbà ọ̀gá sọ ọmọ yìí ó ṣe Mọ̀dúkẹ́ à ń gé ẹlẹ́sẹ̀ kan kàkà kò ṣubú ara lọ. Yóò ṣe ayé tí màá máa Yétúndé. Yétúndé bèbí mi màmá rẹ o níbo ló lọ. Ire ni àwa mi wálé, ire ni àwa mi nílé. Ọkọ̀ káfàrà sùn nínú o, ọ̀gá aláṣẹ rí àmàmà rẹ o. Máa ṣe pẹ̀lẹ́ o, ṣé báyìí mi o, máa ṣe pẹ̀lẹ́ o. Ọ̀gá ilé wo, ọ̀gá ilé wo, aláṣẹ rí farms, bàbá onímàálù odidi. Aláṣẹ rí entertainment, aláṣẹ rí ààrẹ tàṣmí, àtúntà wine. Bàbá aláṣẹ rí farms ó ń ta màlúù kún tẹ́lẹ́dẹ̀ tẹ́ ẹ bá tún fẹ́ dìé lọ rí wọn gbogbo ẹ̀ lámàtà kíni tọ́ba sọ pé farm
adó máa tàgbò máa ṣe pẹ̀lẹ́ o rọ́ṣẹ́ báyìí mi ò. ó máa ṣe pẹ̀lẹ́ o. ọmọ kékeré wọ́n lè sọ bó gbéra ga sí wọn. gbogbo lówó nìyẹn. máa ṣe pẹ̀lẹ́ o ọmọ aráyé asúnì mabukú ní ọmọ aráyé lẹ́jọ́ rẹ̀. ajiwasiu àsìkò wa ní ọlọ́run ló fún wa ṣe ń gba tẹ́sán tí àwa ò sá sọ̀rọ̀. àsìkò wa ní ọlọ́run ló fún wa. tẹ́sán tí àwa ò sá sọ̀rọ̀. ọ̀gá afáàlẹ̀ kan lóṣòdì ọ̀gá afáàlẹ̀ kan lóṣòdì. déjà vu ìsọ̀lọ̀ rẹ̀ báńkì déjà vu ìsọ̀lọ̀ mi o ọ̀gá sílẹ̀ ní omi kọ̀ǹpútà o aṣíwájú gbogbo abúlé ẹ̀gá ay ọ̀gá kan ṣoṣo ọmọọṣẹ́ wọn mílíọ̀n ẹ̀rí pọ́ lọ́wọ́ bá ló ṣe bẹ́ẹ̀ òníwálẹ̀ lọ́la sáà ti ra mọ́ni ríà. Wàsíù fọwọ́ forever o. Bàbá kọ nẹ́bà o sami. Iwájú la máa ti rí ẹ lọ́la sátìyà ò ní jábọ́. Wàsíù máa ń gbọ́. Ọlọ́run kọ́ wà lágbogbo ẹni tó ń dùn nínú. Bẹ́ẹ̀ni ìjọ́kìtì ẹ náà ó gbé o. Oníjọ́kìtì ẹ náà ó gbé o. Sọ fún wọn pé ó lọ fà olùkọ́ ẹ̀wọ́ ẹsẹ̀ bọ̀ yìí o iṣẹ́ ọlọ́run. wàá gbowó ọ̀gá. ìgbà kan lèmi sùnú ghetto. olùgbàyè wà sí ìwò ṣé wọn gba ẹni ó ń lọ lé kéwú gbà ẹ ó lọ bá olùgbàyè wà sí ìwò ọkọ Yétúndé ó tà lẹ́nu aláṣẹ rí entertainment èèyàn déjà vu ó lọ bá ó ní pé yọrí ìjọta lọ. olùgbàyè wá sí ìwò bàbá rí ìyànà èyí tó mọ̀ yá yìí orí tí máa lápọ̀. ọkọ̀ Yétúndé lẹ́rìí yẹn olùgbàyè wá sí ìwò bàbá rí ìyànà ọ̀gá lówó tájú sílẹ̀ dúkàmùtà o jẹ́jẹ́ bí ìbọ̀sà o àtàmátàsí ẹwà ìyáyọ̀ o èèyàn náà ti kà o ó ta lẹ́nu o. ìgbà tí ẹnu gbẹ. ṣé kò sí security ni. déjà vu. aláṣẹ rí entertainment olùgbàlà ọgọ́ta alájọ Yétúndé ẹjọ́ tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ òkàrẹ máa ń bó ṣòṣe wọn ó ṣe olùgbàyè wá sí nínà o ìmúlẹ̀ tọ́lọ́ málága máa ń di ibà yóò ṣe mú ẹ̀yà ayé wọn ní ẹ̀ má pa bàbá yín. olùgbàyè wá sí mi ọgọ́ta tí máa Yétúndé o owó bàbá oníyàrá yóò ṣe èèyàn déjà vu ọ̀gá tí lè dúkọ̀ kọ̀mpútà ẹ̀ṣọ́ ti lọ èèyàn tọ́pọ̀ olórin máa bọ̀gbọ́n tọ́gbẹ́ lébọ́ mọ̀nsúrù lẹ́tọ́jú jẹ́jẹ́ wọn náà má lọ́pọ̀ gáadé. àfàlógo gbogbo iṣẹ́ tó jáde láti rí entertainment àfàlógo sọ ní mákẹ́tà ó ṣe olùgbàyè wá sí ọ̀gá
ọlọ́run má padà lẹ́yìn yẹn o àmì àṣẹ olùgbà Wasiu mi bàbá onírìíyá náà ọkọ̀ Yétúndé. bàbá lókè má ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì àṣẹ olùgbà Wasiu mi bàbá onírìíyá náà ọkọ̀ Yétúndé. ó ṣe ọlọ́run má pààlà ó fún wa ìdojúkọ fújì làlà ó máa ń dìbà. mi ò ṣọ́ọ̀bù náà kù wá náwó ni ó lè náà ó káre déjà fún àwọn sọlọ tó ń jẹ Saidi yóò ṣe wọn ìmúlẹ̀tọ̀ká aláṣẹ area entertainment and logistics gbogbo nǹkan là ń ṣe à ń ta màálù àtòmàmàtà sìmẹ́ǹtì àtàpò ráìs lódìdí ìgbà tí ẹnu gbẹ. ó ṣe déjà fún gbogbo ìsọlọ tó jẹ Saidi o èèyàn máa gbogbo ó káre dèjì owó bàbá kà fáyà èèyàn tọ́kẹ́ náà ti kà ó tọ́pọ̀ olórin máa gbogbo tọ́pẹ́ olórin máa wojú ṣe máa wojú àgbà déjà fún máa wojú akéde ó ta lẹ́nu olùwà Wasiu o láti mí kánṣu lábúlé Ẹ̀gbá èèyàn yẹ́lò Saidi ó ta lẹ́nu èèyàn tẹ́fẹ́ tó wà lóyà o èèyàn bá àbọ̀gán tọ́pẹ́ lórin a bàbá bá Túndé lónìí pé mi ò lè gbàgbé àdúgbò èmi ọmọ Mùṣín. ó ṣe déjà fún olùgbàlà alájàlá ọmọ alága yẹjẹ ìdókòtò fújì ìdókúnlé déjà fún ọ̀gá olùgbàyè èmi ò lè gbàgbé ìdí òrò èmi ọmọ Mùṣín. àlàyé ibikíbi tí mo bá gbà èmi ọmọ Mùṣín. ó ṣe déjà fún anywhere tẹ́mi bá ti wá ṣe máa pariwo Mùṣín mo gbé sórí ilé láti ń kẹ́sọ̀rọ̀ òde èmi ọmọ Mùṣín. àwọn akẹ́sọ̀rọ̀ òde ni orin tí wàá make sense gan ni oyè àmọ́ ó ṣe olùgbà Wasiu ọ̀gá wa ó ṣe white aláṣẹ pàǹpà gbogbo àbábá ó kùnà owó mi lọ́jọ́ ọjọ́ sí ó ṣe white ṣé pàǹpà kan ti débí. ó ṣe tó tábà lò tajú dínní yóò ṣeun Ramoni Sude tó ṣe èèyàn bàbá olóró tọgbẹ bàbá bá gbogbo nǹkan tún ó ṣe sí àká mi bàbá bá ìwà alájẹ pàǹpà ó ṣe ìsì àká bàbá ọba mú kí ẹ sí ìgbẹ́kẹ̀lé ó ṣe ọmọ pẹ́lẹ́ ẹ̀rú ìpẹ̀lẹ́ ẹ̀gbọ́n Kani àti princess oṣù bàbá ọba o ọmọ pẹ́lẹ́ ẹ̀rú ọpẹ́lẹ́ ẹ̀rú o kọ́ padà sórí microphone torí máa bá ọba ó sì pẹ́ lẹ́yìn mi ikú lè máa dìbà ó níbi ọpẹ́ olórí ọ̀dọ́ gbogbo kan tún gbogbo ègbè ọkọ máa ń gbọ́ ẹ̀gbọ́n Kaniya tún Kaniya princess ọpẹ́ ó ṣe aláṣẹ rí à ó ṣe ibro mákàyè tó mọ̀ ṣe o ibro mákàyè tó náwó ẹ Àjàó ọpẹ́ náà ti ká mi o àwọn tiẹ̀ ti débi àwọn tèmi ti débi ibro mákàyè tó mọ̀ ṣe o àjọ máa ṣe fàájì yẹn ni o ó yá ibro mákàyè.